إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس السادس، إذن لك إليك فخ لتنو ترى لتنو علي المنظومة اللامية لشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى. آدي أولي البيت 11 سوني إليك كلا بني الأيوانيوتي لا تكبيني ندن لك إن شاء الله عز وجل. فاني وأقر بالميزان والحوض الذي أرجو بأني منه ريا أنهل، وكذا الصراط يمد فوق جهنم فمسلم ناج وآخر مهمل. ندن لك ليتي يوريكجا تياليركو آلي ريالا يه أسيوني متاشي توريكو يا شيخ كمبه يا ليتي يشواجو. والمؤمنون يرون حقا ربهم وإلى السماء بغير كيف ينزل، وأقر بالميزان والحوض الذي أرجو بأني منه ريا أنهل، وكذا الصراط يمد فوق جهنم فمسلم ناج وآخر مهمل. So àti ntí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé mo ti ṣàlàyé àwọn ẹsẹ̀ orin yìí ní ṣókí gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí aládàáwà. So ní pé àkọ́kọ́ mú sharhu al-ijmali àbí sharhu al-kalimat. àkọ́kọ́ mú wa àkọ́kọ́ ṣàlàyé àwọn kalimat ilé tó wà nínú orin ilẹ̀ kọ̀ọ̀kan. So lẹ́yìn náà ni àwa iṣẹ́ fẹ́ lójú pẹ̀lú sísọ àwọn ìdájọ́ ilé tí ó wà nínú orin àtàwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe ní àǹfààní níbẹ̀. So wa uqirru bil mizani wọ́n ní tí àlàyé wa tí ó kọ́kọ́ dá lórí lónìí insha Allah ta'ala. nǹkan àkọ́kọ́ tí a fàájẹ tí wọ́n fẹ́ ká mọ̀ níbi òun náà ni àkídà àwa ahlu sunnati wal jama'a nípa in tí wọ́n pè ní al-mizan. nídánilẹ́kọ̀ọ́ ilé ìtorí kọjá jẹ́ kó yé wa pé in tí wọ́n pè ní al-mizan, so òun náà ni nǹkan tó yẹ pé lahu kiffatani, wípé òun ni nǹkan tí wọ́n fi máa ń wọn nǹkan, tí wọ́n fi máa ń ṣe òṣùwọ̀n nǹkan. so eléyìí òun ni al-mizan, eléyìí ni al-mizan. so tí wọ́n fi máa ṣe òṣùwọ̀n nǹkan ní ọjọ́ gbèdé al-qiyama. so mizan yìí wá ní mizanun haqiqiyyun, òṣùwọ̀n tó jẹ́ òṣùwọ̀n tó rí lì náà, òṣùwọ̀n tó rí lì iná ni òṣùwọ̀n yìí. so ìròyìn rẹ̀ òun náà wá ní pé lahu kiffatan, ó ní ìgá méjì, wa lisan, ó sì ní ahọ́n. so eléyìí nù àdìsọ́kàn àwọn ahlu sunnati wal jama'a
bí ó ṣe wà ń bẹ iná lélẹ̀ pé mizan òṣùwọ̀n tí wọ́n á fi wọn iṣẹ́ wa lọ́jọ́ gbọdọ̀ alqiyama. So nǹkan tí pé nǹkan tó rí lè náà kì í ṣe pé mizan ìtumọ̀ rẹ̀ ní al-adlu kì í ṣe ìtumọ̀ mizan òun ni al-adlu pé déédéé ẹ bá wọn yẹn ṣe ń sọ. So yẹn gẹ́gẹ́ bí apá kan àwọn yẹn ṣe ń sọ. So lẹ́yìn náà òun ni pé kí wàá lè rí tí ó ń tọ́ka sí alámàrí látinú al-Qur'an àti látinú sunna nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. Allah subhanahu wa ta'ala ni wa nada'u al-mawazin al-qista li yawm al-qiyamah fala tuzlamu nafsun shay'an wa in kana mithqala habbatin min khardalin atayna biha wa kafa bina hasibin. Allah subhanahu wa ta'ala ń tọ́wọ́ jẹ́ ọjọ́ ìwé al-qiyamah wọ́n gbé mizan wá ẹni pé òṣùwọ̀n yóò wà òṣùwọ̀n déédéé iná ni òṣùwọ̀n yìí o láti fi wọn iṣẹ́ àwọn èèyàn fala tuzlamu nafsun shay'an wọn ní ṣe àbòsí fún ẹ̀mí kankan kódà bó tilẹ̀ wù kó kéré mà àbòsí ò ní wọn ní ṣàbòsí fẹ́ni kankan ní ọjọ́ yìí. wọ́n ní kódà kó jẹ́ pé kí mithqala habbatin min khardal atayna biha. So kéèyàn mú nǹkan tó kéré jọjọ bí ọmọ náà gún kó yẹ pé n tó gbé wá níṣẹ́ rẹ̀ nìyẹn àníṣe Allah subhanahu wa ta'ala náà ò ní ṣàbòsí fún wọn á gbé sórí òṣùwọ̀n náà wa kafa bina hasibin. So Allah subhanahu wa ta'ala ó tó ní olùṣe ìṣirò. Bákan náà Allah subhanahu wa ta'ala ó ní pé wal waznu yawma idhin al-haqq. Nítorí wọ́n pè ní al-waznu òṣùwọ̀n ní ọjọ́ gbọdọ̀ al-qiyama yìí òdodo ni o òṣùwọ̀n pé wọ́n á wọn iṣẹ́ nìkọ̀ọ̀kan wa pẹ̀lú mizan alámàrí òdodo ni o òdodo yìí náà ni. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ẹni tí òṣùwọ̀n tiẹ̀ tó bá tẹ̀sùn tí iṣẹ́ rí rẹ̀ tí ó bá wúwo ju iṣẹ́ ibi rẹ̀ lọ àwọn eléyìí àwọn ni ẹni tí wọ́n máa yọ̀ tí wọ́n máa dùnnú. ومن خفت موازينه ṣùgbọ́n ẹni tí òṣùwọ̀n tiẹ̀ bá wá fúyẹ́ tí iṣẹ́ rí rẹ̀ fúyẹ́ tí iṣẹ́ ibi rẹ̀ wúwo ju iṣẹ́ rí rẹ̀ lọ فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. sàwọn eléyìí àwọn ni wọ́n pàdánù ẹ̀mí ara wọn látara àbòsí eléyìí tí wọ́n ń ṣe sí àmì Allah subhanahu wa ta'ala sí àwọn ayat àwọn ẹ̀rí tí Allah subhanahu wa ta'ala tí ó fún wọn nílé ayé wọn ò nígbàgbọ́ sí wọn tako sọ bí eléyìí bó ṣe rí náà eléyìí. So Allah subhanahu wa ta'ala ń sọ nípa àwọn kèfèrí ó ní pé fala nuqimu lahum yawma al-qiyamati wazna. So àwọn kèfèrí yóò àwọn òní ní waznu tí wọ́n yẹn ni pé wọ́n ní wọn kankan lórí òṣùwọ̀n wọ́n ní wọn kankan lórí òṣùwọ̀n. So torí pé tàbí ká sọ pé ìtumọ̀ rẹ̀ òun ni pé kò ní sí wọn ní wọn ní gbé wọn sórí kíni sórí òṣùwọ̀n. Torí pé al-waznu fáídà rẹ̀ òṣùwọ̀n yìí àǹfààní rẹ̀ òun ni muqabalatul hasanati bis-sayyi'at. So kí a wo èwo ló tẹ̀sùn wọn jù láàrin dáadáa àti aburú. Bákan náà ká wo èwo ní ó ṣe kí n ló gbé pẹ́ẹ́lí jù. Ṣùgbọ́n àwọn ilé àwọn kèfèrí ni la hasanata lahum àwọn oníṣẹ́ rẹ̀ kankan. Torí pé kíni torí pé wọn ní májẹ̀mú tíṣẹ́ rẹ̀ fi máa ń jẹ́ ṣe eré ní ọjọ́ ìgbìnà al-qiyamah tí ṣe al-iman. Ṣùgbọ́n wọn á kó àwọn iṣẹ́ wọn á kó wọn jọ. Bákan náà wọ́n á mú wọn ṣe iqrar lórí pé ok nǹkan báyìí ṣé wà ló ṣe ṣe wọn láti pé nǹkan báyìí ó ṣe lọ́jọ́ báyìí wọn láti pé nǹkan báyìí ó ṣe lọ́jọ́ báyìí. So bí ó ṣe rí iná eléyìí. So wọ́n wá ṣe khizyu wọn lórí ru'usu al-ashhad
níwájú gbogbo àwọn èèyàn tí wọ́n máa pè wọ́n pé àwọn eléyìí o àwọn ni wọ́n ṣe kí ni àwọn náà ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala, àwọn náà nígbàgbọ́ sí ọjọ́ ìsan, àwọn náà ṣe kèfèrí sí ọjọ́ ìkẹyìn. So eléyìí tí wọ́n ṣe fáwọn kèfèrí iná lélẹ̀. So lẹ́yìn náà nínú sunnah nabi sallallahu alayhi wa ala alihi wa sallam nínú àwọn ẹ̀rí tó wá fún al-mizan òun ni hadithu al-bitaqa hadithu al-bitaqa eléyìí tí ó ní shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tó ní nínú. So nípa pé Allah subhanahu wa ta'ala, nabi sallallahu alayhi wa sallam, no hadith Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma, inna allaha sayakhlusu aw sayukhallisu rajulan min ummati ala ru'usil khalaiq yawm al-qiyamah. Allah subhanahu wa ta'ala yóò pa sófo pẹ̀lú ọkùnrin kan nínú àwọn àlùmọ́ òun lọ́jọ́ gbọdọ̀ al-qiyamah, fayunsharu alayhi 99 sijilla. So wọ́n wá ṣe nashru 99 papers àwọn ìwé tí wọ́n fi ń kọ nǹkan sí tó jẹ́ 99 iná ni wọ́n á tẹ́ kalẹ̀ fún báyìí. ní kullu sijillin madda al-basar, àwọn ọ̀kọ̀ọ̀kan nínú àwọn sijillati yìí, àwọn ìwé tí wọ́n fi kọ aburú rẹ̀ sí, ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ó tóbi ó gùn gan pé tí wọ́n bá ń wò láti ibi tí wọ́n wà, tí wọ́n ń wo ìwé yẹn ibi tójú yẹn lè dé, yẹn náà ni sijillo ọ̀kan ló gùn dé. So 99 wá ní gbogbo 99 wá ní iṣẹ́ aburú ló wà ń bẹ, ìwà aburú ló wà ń bẹ. Thumma yaqul, Allah subhanahu wa ta'ala máa sọ pé atunkiru min hadha shay'a. So inú àwọn kẹta kó síwájú ẹ̀ yìí tó jẹ́ṣẹ́ ibi tí wọ́n náà ṣe yìí, ṣé ó lè takò kankan bẹ́ẹ̀? Ṣé kankan wà nínú ẹ̀ tó lè takò pé èmi kọ́ mo ṣe lé, èmi kọ́ mo ṣe lé? Adhalamaka katabati al-hafidhun, ṣé àwọn tí wọ́n kọ nǹkan yìí lórí rẹ̀, tí wọ́n sọ nǹkan yìí, tí wọ́n ha, tí wọ́n rẹ́gísítà ìkalẹ̀ ipò ṣe nǹkan yìí, ṣé wọ́n ṣàbòsí fún ẹ? Fa yaqulu la ya Rabb, yóò máa sọ pé rárá olú ẹlẹ́dàá mi. Allah subhanahu wa ta'ala máa sọ pé afalaka udhrun, ok, ṣé wàá ní excuse kankan tó lè fi tó tiẹ̀ lè fi gbára rẹ̀ lẹ́ pé nǹkan báyìí ló fà tó fi ṣe àwọn nǹkan yìí? Fa yaqulu la ya Rabb, yóò máa sọ pé rárá olú ẹlẹ́dàá mi, mi ò ní excuse kankan. Fa yaqulu bala, Allah subhanahu wa ta'ala máa sọ pé rárá o, inna laka indana hasana, ó ní dáadáa kan lọ́dọ̀ wa. فإنه لا ظلم عليك اليوم فإنه لا ظلم عليك اليوم torí pé dájú kò sí àbòsí fún ẹ lónìí, kò sẹ́nìkan tí ó ṣàbòsí fún ẹ ní òní. ó ní فتخرج بطاقة فيها أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. So wọ́n wá mú bìtọ́kọ̀ kan jáde fún tí pé أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله iná ló wà ń bẹ̀. So fayaqul, Muhammad sọ fún pé uhdhur waznak, lọ gbé òṣùwọ̀n rẹ̀ wá, gbé òṣùwọ̀n rẹ̀ gbé wá. Fayaqulu ya Rabb, yóò máa sọ pé ìrẹ̀ olú ẹlẹ́dàá mi, ma hadhihi al-bitaqatu ma'a hadhihi as-sijillat, ìwé pélébé yìí kí ló fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn ìwé ńláńlá tó kún fún àṣìṣe yìí? Kí ni ìwé pélébé yìí kí ló fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn 99 sijillati? Fayaqul, Allah subhanahu wa ta'ala máa sọ pé innaka la tuzlam, ní ṣàbòsí fún ẹ, sá gbé òṣùwọ̀n rẹ̀ wá. Qal, wọ́n ní pé fatuda'u as-sijillatu fi kiffah wal bitaqatu fi kiffah. So gbàtà sọ níwájú pé waznu yìí lahu kiffatan, ó ní ìgà méjì gẹ́gẹ́ bí waznu tá a mọ̀ lé ayé bó ṣe máa ń rí, ṣùgbọ́n bó ní mizan ọjọ́ min al-qiyamah bó ló ṣe rí gangan àmọ́ ṣùgbọ́n ròyìn rẹ̀ òun ni pé ó ní 2 sides, ó lẹ́gbẹ̀ẹ́ méjì, ó ní ẹgbẹ́ méjì. ó ní fatuda'u as-sijillatu fi kiffah wal bitaqatu fi kiffah. So gba àwọn 99 files tó kún fún àwọn àṣìṣe wọn kò sí ẹgbẹ́ kan. So bitaqati la ilaha illallah tó ń náà bẹ̀ wọ́n kó wọn sí, wọ́n gbóhùn náà sẹ́gbẹ́ kan.
wọ́n ní fatashati sijillatu àwọn sijillati yóò wá fò sókè gbogbo 99 ìwé 99 yóò fò sókè wa thaqulati albitaqa so bitaqa yẹn wá ṣe kí ni yóò wúwo so àná mọ̀ pé mizan àwọn yàtọ̀ sáwọn ilé ìta àmọ́ lónìí tí ó jẹ́ pé bóyá electric one ni àwọn ilé tó gbajúmọ̀ tá a máa ń rí sáré pé ẹgbẹ́ méjì ni ó ní wọ́n kún kan sí wọ́n kún kan síbi so ibi tó bá dẹ̀ wúwo jù òun ló máa ń wálẹ̀ ilé tó bá fúyẹ́ yóò lòkè so bitaqa yẹn wá wálẹ̀ bitaqati la ilaha illallah tó wà ń bẹ̀ yóò wálẹ̀ 99 sijillat òun fò sókè ń tiẹ̀ wọ́n ní fala yathqulu ma'a ismillahi shay sí kankan tó lè wúwo lẹ́gbẹ̀ẹ́ orúkọ Allah subhanahu wa ta'ala tí ó wúwo jù tí ó tẹ̀sùn wọn lórí òṣùwọ̀n ju orúkọ Allah subhanahu wa ta'ala lọ so hadith al-imam at-Tirmidhi rahimahullah inú al-Jami' wọn gbé jáde kan al-imam Ahmad so bá gbólóhùn eléyìí wọn gbólóhùn al-imam at-Tirmidhi rahimahullah ta'ala al-imam Ahmad náà gbé jáde àti Ibn Majah inú hadith Abdullahi ibn Amr gẹ́gẹ́ báyìí sọ síwájú so a rí pé inú hadith yìí ó ń bẹ́ẹ̀ pé wọ́n àwọn iṣẹ́ oníkálukú wa àwọn iṣẹ́ pẹ̀lú al-mizan so bákan náà inú hadith tó tún tọ́ka sí al-mizan òun ni hadith eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó ń sọ nípa ibn Mas'ud radiyallahu anhu bí a ti ibn Mas'ud tó gun orígi kan láti lọ gé orin láti lọ gé síwájú so àwọn sàhábà wọ́n rí ẹsẹ̀ rẹ̀ wọ́n rí ojúgun rẹ̀ bó ṣe bẹ́sẹ̀ rẹ̀ ṣe tínrín torí ẹnìkan tó bẹ́sẹ̀ rẹ̀ tínrín náà ní ibn Mas'ud radiyallahu anhu wa ardah so wọ́n wá ṣe màláta rẹ̀ wọ́n rẹ́rìn anabi sallallahu alayhi wa sallam sọ pé ata'jabuna min diqqati saqayhi ṣe ẹ̀ ń ṣe màláta bí ẹsẹ̀ rẹ̀ méjèèjì bó ṣe tínrín ni anabi wọn sọ pé walladhi nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí mi bẹ lé ọwọ́ rẹ̀ mo fi búra lahuma athqalu fil mizani athqalu min Uhud mo fi ẹni tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ búra dájúdájú ẹsẹ̀ rẹ̀ méjèèjì yìí ó wúwo lórí òṣùwọ̀n ju òkè Uhud tẹ́ mọ̀ yẹn lọ òkè Uhud bó ṣe tó yẹn tẹ́ bá gbé ẹsẹ̀ méjèèjì ibn Mas'ud tẹ́ bá gbé sórí òṣùwọ̀n lọ́jọ́ ìgbà al-qiyamah ó tẹ̀sùn wọn ju òkè Uhud lọ so eléyìí náà wọ́n fi ń yé wa hadith ilé al-imam Ahmad alayhi rahmatullah gbé jáde so nínú hadith ibn Mas'ud radiyallahu anhu al-imam al-Albani rahimahullah ta'ala nínú as-sahiha wa hassana isnadu rẹ̀ so eléyìí wọ́n fi ń yé wa wípé al-mizan ó ń bẹ so wọ́n á dẹ̀ wọ́n èèyàn wọ́n á wọ́n iṣẹ́ wa wọ́n á sì wọ́n àwa náà bákan náà wọ́n ìwé iṣẹ́ wa náà so bí ilé ìbò ṣe rí náà ni so bákan náà nínú hadith anabi sallallahu alayhi wa sallam ní innahu la yu'ta bir-rajuli al-'azimi as-samini يوم القيامة لا يزن عند الله جناح بعوضة وقال اقرأوا فلا نقيم لهم يوم القيامة وزنا النبي صلى الله عليه وسلم يقول دايراج تبالي جمع القيامة وامواركوني كانت تبوا ظاهر الحديث ونكنا كفيري لكونيا تبيو سنرادا إلهي وابقوا جمع القيامة فلا يزن عند الله جناح بعوضة kò ní tó bá gbé sórí òṣùwọ̀n kò ní wọn in tó tóbi tó yẹ ẹ̀fọn àwọn bí ẹ̀fọn fúnra lára rẹ̀ tó pé tó bá bà lórí mizan kò ní wọn kankan aslan so Ànábì wa ń ṣàlàyé bí ẹnìyẹn bó ṣe tóbi tó àti bí ó ṣe ní jámọ̀ kankan lórí òṣùwọ̀n tó bá gbé sórí òṣùwọ̀n kò ní jámọ̀ kankan kò ní tóbi tó yẹ ẹ̀fọn wọ́n ní iqra'u sì yẹn pé àlàyé ẹni tí mo sọ yìí àlàyé ló jẹ́ fún ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala yìí tí mo ní kẹ́ẹ̀ka yìí fala nuqimu lahum yawma al-qiyamati wazna àwọn kèfèrí o wọn ní wọn kankan lórí òṣùwọ̀n wọn ní wọn kankan
lórí òṣùwọ̀n. So hadith eléyìí alimami al-Bukhari àti alimami Muslim náà gbé jáde nínú hadithu Abu Hurairah radiyallahu anhu. So a rí pé nínú àwọn hadithu yìí ó ń tọ́ka sí wípé àwọn èèyàn bákan náà wọ́n àwọn ìwé iṣẹ́ wọn náà, bákan náà wọ́n àwọn iṣẹ́ wọn náà. So bí eléyìí bó ṣe rí iná ni eléyìí ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ an-Nadhim alayhi rahmatullah tí wọ́n sọ pé wa uqirru bil mizani. So lẹ́yìn náà wọ́n mention wal hawd wa uqirru bil mizani wal hawd alladhi arju bi anni minhu riyan anhalu. So الميزان الحوض òní tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí. So الحوض òní abata annabi sallallahu alayhi wa ala alihi wa sallam ilé tẹ́ pé àwọn mùmíní wọ́n máa mú nínú rẹ̀, àwọn al-mu'minuna al-khullas, àwọn tí wọ́n talabasa pẹ̀lú bídá, àwọn tí wọ́n fara kó bídá, tí wọ́n ṣe bídá nílé ayé yẹ́bù ṣe onílẹ̀ wípé àwọn tí wọ́n jọ ní bídá wọ́n ṣe kí ni wọ́n á lé wọn kúrò lórí mizan, kúrò lórí hawd. So mo rántí nǹkan kan lẹ́yìn kí mizan ló kó sí mi lẹ́nu. So wọ́n ní pé hadith tí ó ń tọ́ka nínú àwọn hadith tó ń jẹ́rìí lórí mizan wọ́n ní ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam tẹ́ni kankan wá ti hálàtí kékeré tá mayan pé كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. النبي صلى الله عليه وسلم يقول كلمة مجي كان به في خفيفتان على اللسان أو مجي وفوية جوجو وفوية قان لوريها ثقيلتان في الميزان بوش وفوية لوريها هو لوري وصوة وهو لوري الميزان تواجه حبيبتان إلى الرحمن واجن كتي الله الرحمن أبونك بالنفسي كلا يقولون هنا سبحان الله وبحمده سبحان الله العظيم. ثم سيبي أمبوكاتا لاتي ما الصو يقولون لاتي ما الصو لقوا كيوسوا وكوبا لي ودادا نيجان بدال القيامة سبحان الله وبحمده سبحان الله العظيم. سلينا ونرى الحوض المورود حوض النبي صلى الله عليه وعلى آله وسلم. الله سبحانه وتعالى سنقى حوضي ونقى إنا أعطيناك الكوثر ليرجو أفوان أولا أفواني الكوثر ليرجو ولا أفواني الكوثر. سوى الكوثر هو المني الخير الكثير ومنه الحوض. سو الكوثر هو لتطبه نور تطبه واني الحوض هوني أبتا أمي. سو بي إلي بي أشيري إناني سبكنا حديث وهو أترى النبي صلى الله عليه وسلم تيونتك سي إن كان يتيك حديث توقعني بلغت مبلغ التواتر وقبقى عندك تواتر يعني pé wọ́n ti pọ̀ pípọ̀ wọn so kò ní fi gbàláyè lẹ̀ fún yàn láti sọ pé irọ́ nìkan yìí torí pípọ̀ tí wọ́n pọ̀ kò lè jẹ́ irọ́, yóò mú láti má jẹ́ irọ́, so yóò mú láti jẹ́ pé nǹkan tó jẹ́ òdodo tí ó sí èméjì ń bẹ iná ni. So Ànábì sallallahu alayhi wa sallam ní pé ana faratukum ala al-hawd ana faratukum ala al-hawd èmi ni faratu yín lórí hawd. So alfaratu àti alfarid
òun ni alladhi yataqaddamu alwaridin, òun lẹ́ni tí máa ń ṣíwájú àwọn tó fẹ́ wá mú mi. Èmi máa ṣíwájú yín, èmi máa pèsè, máa tọ́jú hawdu yìí, àbàtà yìí máa tọ́jú rẹ̀ kalẹ̀ fún yín. So máa tọ́jú àwọn nǹkan tẹ́ fi mú mi níbẹ̀ síwájú kẹ́ tó dé. So Ànábì wa sọ pé ana faratukum, èmi ni sabiqukum, antadhirukum ala al-hawd. Màá ṣíwájú yín, màá retí yín lórí hawd. Wọ́n ní pé wa antum tariduna alayya al-hawd, nínú hadith wọ́n ní pé wa antum tariduna alayya al-hawd inni faratun lakum wa inni shahidun alaykum wa inni wallahi la anzuru ila hawdi al-an. Wọ́n ní ẹ máa wá bá mi lórí hawdu yìí, mi ò ti wà ń bẹ̀ síwájú yín, ẹ máa wá bá mi wa inni shahidun alaykum, èmi máa jẹ́rìí lórí pé inú ìjọ mi lẹ́wà ìyẹn dáadáa eléyìí. Wa inni wallahi la anzuru ila hawdi al-an. Wọ́n ní èmi dájúdájú mo fi Allahu búra, mo ń wo hawdu mi báyìí peter nabi wà. Wọ́n ní òun rí hawdu, òun rí nípa Allah subhanahu wa ta'ala ó ti ṣe kíni, ó ti pèsè rẹ̀ kalẹ̀ fún. So eléyìí wà nù hadithu ibn Mas'ud radiyallahu anhu tí al-Imam al-Bukhari àti Muslim tí wọ́n gbé jáde. So bákan náà wà nínú hadithu Uqbana radiyallahu anhu tó jẹ́ muttafaqun alayhi. Bákan náà Nabi sallallahu alayhi wa ala alihi wa sallam nínú hadithu mi wọ́n ní hawdi masiratu shahrin, wọ́n ní hawdu mi, àbàtà mi, ìrìn rẹ̀ lẹ́yìn orin láti rìn já ìrìn oṣù kan ni. Níbi tí wọ́n bá wà lórí ẹ̀sìn tó lè rìn dáadáa, tó lè sáré dáadáa, so yóò rìn ní oṣù kan kó tó rìn hawdu yìí já bó ṣe tóbi tó. Wọ́n ní ma'uhu abyadu min al-laban, ìròyìn rẹ̀ yìí náà lè ìròyìn hawdu yìí lè pé omi tẹ́ máa mú ń bẹ̀, ya Allah subhanahu wa ta'ala kó ṣe bá nìkan náà àwọn tí wọ́n á mú nínú àbàtà yìí. So pé tí wọ́n bá fi lè mú ń bẹ̀, so kò ní gbẹ̀ngbẹ̀ mọ́, ń gbé òtún gbẹ́ mọ́. So omi tẹ́ máa mú ń bẹ̀ abyadu min al-laban, ó funfun ju mílkì lọ. Wa rihuhu, òórùn hawdu yìí, òórùn omi tó wà ń bẹ̀ atyabu min al-misk, ó dùn ju òórùn al-misk lọ. Perfume tó fi ń lo òórùn jù lọ́dọ̀ àwọn Lárúbáwá lásìkò Ànábì sallallahu alayhi wa sallam òun lélẹ̀. Òórùn hawdu yìí ó tún wá ṣe kí ni, ó tún lágbára ju eléyìí lọ. Wa kizanuhu ka nujumi as-samaa, àwọn kizanu rẹ̀ jam'u kuz, náà ni kizan, so òun sì ni iná. So òun ni àwọn igbá tí èèyàn fi máa mú mi níbẹ̀, àwọn nǹkan tí èèyàn fi máa mú mi níbẹ̀. Ka nujumi as-samaa, ìní pé fil kathrati wal adad, ó pọ̀ gan. Man shariba minhu, ẹnikẹ́ni tó bá mú níbẹ̀ tó kàn mú gẹ̀ẹ́kan lásán, fala yadhma'u abada, òǹgbẹ ò tún gbé ń tọ̀hún mọ́. So bí eléyìí bó ṣe rí iná ni. So bákan náà nínú hadithu mi Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé òun wá sí orí nahru kan, orí odò kan, lórí omi kan. So tẹ́ pé hawdu yìí ni hafatahu qibabu al-lu'lu'i al-mujawwaf. فقلت ما هذا يا جبريل، ومن بيرك كل لي يا جبريل؟ قال واسك هذا الكوثر، إليني الكوثر. so ودويه حوضي وني الكوثر. إليني حديث الإمام البخاري أبو داود الترمذي وجارب كان الإمام أحمد إنه حديث أنس بن مالك رضي الله عنه. so gẹ́gẹ́ ìsọ síwájú hawd àwọn hadithu rẹ̀ wọ́n pọ̀ gan so wọ́n sì dé ipò tawatur. so ní arasatul qiyama, ní gbangba alqiyama, so ní alhawd yìí iná ló wà. tẹ́ pé hawdu annabi sallallahu alayhi wa sallam iná omi rẹ̀
أشد بياضا من اللبن وفنقا جو ملك له وأحلى من العسل وتوادن جو ملك له وأطيب من المسك ونوره وتندن جو المسك له سليوان حديث الإمام مسلم حديث الإمام مسلم قجاد إنه حديث أبي ذر الغفاري رضي الله عنه آنيته عدد نجوم السماء أوانيره igba wà ń bẹ tí wọ́n fi máa mú mi so adadu nujumi samai ni òǹkà àwọn ìràwọ̀ tá máa ń rí ní sámà bó ṣe pọ̀ tó yẹn tẹ́nìkan kan ò lè mọ òǹkà rẹ̀ yẹn àyàfi Allahu tó fi síbẹ̀ bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó. tuluhu shahrun gígùn rẹ̀ ìrìn oṣù kan iná ni wa arduhu shahr fífẹ̀ rẹ̀ náà ìrìn oṣù kan iná ni so bí eléyìí bó ṣe rí bí hawda nabi sallallahu alayhi wa ala alihi wa sallam bí ó ṣe rí iná ni so bákan náà yàbá ìsọsíwájú àwọn tí wọ́n ní mu nínú hawdu yìí òun ni àwọn tí wọ́n kúrò lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam tí wọ́n rìn lórí ìlànà rẹ̀ tó yẹ pé wọ́n jẹ́ oníbídà ní ilé ayé yàwó ṣe wà nínú hadith wa nabi sallallahu alayhi wa sallam sọ pé wa innahu la yaridu alayya aw la yaridanna alayya aqwamun so àwọn èèyàn kan wá bá mi nígbà tí mo bá ti wà lórí hawdu tí mo ń dúró dè wọ́n wá so àwọn màláíkà wá ṣe kí wọ́n kọ́ dí wọ́n jẹ́ kí wọ́n dé iwájú nabi sallallahu alayhi wa sallam nabi ma sọ pé ummati àwọn èèyàn yìí náà wà lùmọ̀ mi náà wà so wọ́n máa sọ fún anabi sallallahu alaihi wasallam pé innaka la tadri ma ahdathu ba'dak àdájúdájú o máa ń táwọn ènìyàn tí wọ́n gbélé ayé ṣe lẹ́yìn rẹ̀ o máa ń tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ so ìyẹn ni pé wọ́n ti yí ẹ̀sìn padà nǹkan míì ni wọ́n ń ṣe instead kí wọ́n máa jọ́sìn fún kí wọ́n dúró lórí sunnah anabi sallallahu alaihi wasallam anabi náà wá ṣe kí ni فسوف سحقا بعدا لمن بدل وغير أو كما قال صلى الله عليه وسلم أكبر جناسيم àwọn tí wọ́n change lẹ́yìn mi tí wọ́n mú nǹkan mi tí wọ́n ń ṣe nǹkan mi tó yàtọ̀ sí sunna mi ẹgbẹ́ wọn jìnnà sí mi mi ò fẹ́ rí wọn nítòsí mi so kí ẹ máa ṣe àdádálẹ̀ nǹkan tó máa ń kó báyàn ni tí ò ní jẹ́ kí èèyàn ó mu nínú àbàtà nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. سلينا فواني وكذا الصراط يمد فوق جهنم فمسلم ناج وآخر مهمل سبكنني الصراط يرد فوق جهنم يمد فوق جهنم الصراط بكنا واشكين ومداره وده ستي جهنم ينصب فوق جهنم على ظهري على متن جهنم سوات سولي ستي بي جهنم باي يا الصراط أفرع يا باي سنو دان لك اللي تيرك جا فمسلم الناجين أقاكنا ويا الله وآخر مهمل أو ميني أو شكيني واكو سنوره وشكيني واكو سنو إنايا توريك بي siratu yìí ó wà létí bèbè jahannam báyìí ẹni tó bá gborí ẹ̀ kọjá òun lọ náà aljanna ni ẹni tó bá jábọ́ yóò jábọ́ sínú náà kí Allah subhanahu wa ta'ala kí ó là wá kúrò níbi eléyìí kí wá lè rí nípa as-siratu yìí kí lè rí lórí rẹ̀ Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an ní wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا الله سبحانه وتعالى وإن منكم إلا واردها كسانك كنوي أفكين واردها آية فسرت بالمرور على الصراط صمت ابن عباس رضي الله عنه جاكو يوح يقول الورود نبي
òun ni kíni al-mururu ala sirat. kò sẹ́ni kankan nù àfi pé kíni yóò kọjá lórí afárá yìí àti mùsùlùmí àti kèfèrí ẹ kọjá lórí sirat yìí àbí àwọn kèfèrí àwọn mùsùlùmí rárá. kò sẹ́ni kankan nù yìí nínú ẹ̀yin mùsùlùmí àfi pé kíni ẹ kọjá lórí sirat yìí torí pé àwọn kèfèrí àwọn tí wọ́n yu'rafu al-mujrimuna gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ́nù suratu al-Rahman sọ pé fayu'khadhu bin-nawasi sọ pé àwọn mujrimun wọ́n ṣe kíni wọ́n ti dá wọn mọ̀ pẹ̀lú àmì wọn àwọn kèfèrí wọ́n ti dá wọn mọ̀ pẹ̀lú àmì wọn pé àwọn eléyìí wọ́n ṣe kíni àwọn kèfèrí náà ni wọ́n. so wọ́n wá ṣe kíni wọ́n mú wọn àwọn ò ní gba orí sirat wọ́n ò ní gba orí sirat tí wọn. so fayu'khadhu bin-nawasi wal-aqdam. so wọ́n mú wọn níwájú orí wọn àti ẹsẹ̀ wọn wọ́n fi sọ wọ́n sí inú iná. so àwọn bùkátà sí pé afẹ́ orí afárá mi kankan. so lórí ọ̀rọ̀ kan nọ́ra àwọn olùmọ̀ gbà pé àwọn kèfèrí o àwọn ní wulẹ̀ bùkátà sí pé kí wọ́n rìn lórí sirat torí pé sirat yìí wọ́n fẹ́ fi máa ta ni ẹgbẹ́ wọ́n fẹ́ fi determine bó o ní kọ́dúrà àwọn èèyàn bó ń ṣe rí àti wọ́n jẹ́ mùsùlùmí gan bó o ní kọ́dúrà wọn bó ṣe rí báwo ni wọ́n ṣe rí ṣé torí pé wọ́n kálukú yóò máa rìn lórí sirat ala qadri a'malihi bí iṣẹ́ wọn bí wọ́n ṣe rí náà ni bí iṣẹ́ wọn bá ṣe rí. ibi Allah subhanahu wa ta'ala bá sọ pé yawma tara al-mu'minina wal-mu'minati tas'a aw yas'a nuruhum bayna aydihim wa bi aymanihim. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم. ọjọ́ tó rí àwọn mùmínì àtàwọn mùmínì lọ́kùnrin àtàwọn mùmínì lóbìnrin pé ìmọ́lẹ̀ wọn yóò máa kọjá ó máa rí níwájú wọn báyìí àti lẹ́gbẹ̀ẹ́ wọn. so eléyìí nínú àwọn ẹ̀rí tó ń tọ́ka sí as-sirat nínú al-Qur'an iná ni eléyìí. so nínú àwọn ẹ̀rí tí ó tọ́ka tátún mú wa pé an-Nazim rahimahullah wọ́n ti tọ́ka sí already. so níbi ọ̀rọ̀ wọn tó ń sọ pé fa musallamun najin wa akharu muhmalu. so wọ́n ti tọ́ka sí hadithu kan òun ni hadithu hadithu إليتي الإمام البخاري àti Muslim tó gbé jáde nínú hadithu Abi Sa'id al-Khudri radiyallahu anhu. ẹni pé nínú hadithu shafa'a ni yu'ta bil-jisri wọ́n mú al-jisru wá ní jọ́gbìn al-qiyamah as-sirat wọ́n tẹ as-sirat wọ afárá ní jọ́gbìn al-qiyamah ni fayuj'alu bayna dhahray jahannam wọ́n wá gbé sí tí bèbè jahannama báyìí tí bèbè náà iná náà gbé sí. qulna ya Rasulallah sọ pé rẹ̀ òjíṣẹ́ Allahu wa mal jisru kí ni nǹkan tó ń jẹ́ jisru yìí gan. Ànábì wa sọ pé madhadatun mazillah. so ìtumọ̀ rẹ̀ a lè pè ní mazilla a lè pè ní mazalla. so òun ni pé nǹkan kan tẹ́ pé tazillu fihi al-aqdam ẹsẹ̀ yẹn ò kò rọrùn kẹsẹ̀ yẹn dúró lórí rẹ̀. so ẹsẹ̀ yẹn a máa mì lórí rẹ̀ la tastaqir. àwọn ẹsẹ̀ ò ní dúró dédé lórí nǹkan yìí lórí jésùrù yìí. so yóò máa fi Ànábì wa sọ pé alayhi khatatifu wa kalalibu wa hasaka alayhi khatatifu wa kalalibu. so àwọn khatatif wà lórí rẹ̀ àwọn khatatif jamu khuttaf
سني كل حديدة معوجة أو ما يخطف به الشيء ونبقى كتاباري تبا هون تمام بنا تاني سهري كمان في إني كان تو نيا سورو لأنه تو كف ما في عنجي إرنا سهلي نقبني خطاف أما خطاطيف نيا سواء كاي أواني ولي إتي بجهنم ما كان كلاليب جمع كلاب هنا دا جبي الخطافني هنا دا جبي الخطاف صافي ما شكين صافي ما أنا وحسكة أتي الحسكة حسكة وني أجون لا ترايني كيشي أجون يجي أجون لا ترايني بقى كاي لو أني إتي الصراط أنا بسكوي مفلطحة لها شوكة عقيفاه تكون بنجد يقال لها السعدان يمر المؤمن عليه كالبرق وكالريح وكأجاويد الخيل والركاب فناج مسلم وناج مخدوش ومكدوس في نار جهنم حتى يمر آخرهم يسحب سحبا. النبي صلى الله عليه وسلم جاكو يواكوي nǹkan yìí ni àwọn nǹkan tó wà létí rẹ̀ àwọn nǹkan tó léwu náà àwọn nǹkan tó léwu àwọn ẹ̀gún àwọn ṣáwùká tó yẹ pé wọ́n wà ní Najd yuqalu laha as-sa'dan wọ́n máa ń pè ní as-sa'dan wọ́n ní yamurru al-mu'minu alayhi kal-barq mùmíní yóò máa rìn lórí sirati yìí gẹ́gẹ́ bí ara ní kára sán ẹ̀rọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ yóò wá yóò lọ bí mùsùlùmí yóò ṣe rìn kọjá lórí sirati yìí náà nìyẹn wa kar-rih bákan náà gẹ́gẹ́ bí atẹ́gùn àwọn mìíní ó tún rìn kọjá lórí rẹ̀ gẹ́gẹ́ bí atẹ́gùn wa ka ajawidil khayl bákan náà gẹ́gẹ́ bí àwọn ẹṣin tó gbádùn dáadáa rikab àwọn ẹṣin àwọn nǹkan ọ̀gùn tó gbádùn tó dágágá tí nǹkan kan ṣe bẹ́ẹ̀ ni àwọn mìíní ó ṣe rìn kọjá lórí sirati yẹri àwọn ìpele àwọn mìíní náà ilé Ànábì wa ní fanajin musallam ó ń bẹ nínú àwọn ètò pé najin musallam min dhalik gbogbo àwọn nǹkan tó wà lórí létí afárá yẹn yóò wọ́n là kúrò ń bẹ̀ ń tiẹ̀ la yusibuhu shay kò sí nǹkan kan tí ó kọ́ lára sẹ́ni tó bá rìn lórí sirati gẹ́gẹ́ bí ara kí nǹkan kan tó kọ́ gan ó ti kọjá ẹni tó rìn gẹ́gẹ́ bí atẹ́gùn pé ó kàn lọ ni nǹkan kan ò ní kọ́ lára nǹkan kan ò ní ṣe wọ́n ní ó sì ń bẹ nínú wọn náà wa najin makhdush ó ń bẹ nínú àwọn èèyàn náà wípé kí ni najin makhdush náà ni òun kọjá ń tiẹ̀ ṣùgbọ́n yusibuhu min al-khudush àwọn nǹkan ṣẹlẹ̀ sí yóò ti fara kó oríṣiríṣi nǹkan kò ní rìn kọjá bó ṣe yẹ torí pé ìrìn kọjá rẹ̀ kò ní fast gẹ́gẹ́ bí ẹni aláwọ̀kọ́ ìpele ni ń bẹ náà tí wọ́n là najin musallam àwọn wọnú aljanna wọ́n dé etí kejì siratu yẹn lẹ́yìn tí pé wọ́n là kúrò ń bí fífara kásá ìtumọ̀ famusallamun najin náà nìyẹn àwọn tí pé àwọn rìn kọjá nǹkan kan ò ní ṣe wọ́n nínú àwọn nǹkan kan ò ní kọ́ wọn lára nínú àwọn ẹ̀gún nínú àwọn tó máa ń ṣèyàn ní sùtá tó wà létí as-siratu yìí bẹ́ẹ̀ náà wá ní wa najin makhdush ń bẹ nínú àwọn èèyàn tí pé najin makhdush lòun yóò kọjá o ṣùgbọ́n àwọn kan ó ti ṣẹlẹ̀ sóhun náà yóò ti fara kó nǹkan látara bí iṣẹ́ rẹ̀ bó ṣe kéré sí ẹni aláwọ̀kọ́ Ànábì wa ní wa makdusun fi nnar makdus látara takaddusu ad-dawab ní pé kí wọ́n gbé nǹkan gùn kan wọ́n gbé nǹkan ọ̀gùn kórí nǹkan ọ̀gùn ẹ̀rí pé irú nǹkan ọ̀gùn yẹn kò ní lè lọ straight kò ní lè rìn dáadáa irú yẹn báyìí tí ó máa slow fi jahannam irú yẹn báyìí ilé yóò kọ́ tí yóò gbé fi padà wá fà wọnú jahannam wọ́n ní hatta yamurra akhiruhum yushabu sahba títí dé pé last person àwọn ìran ìgbẹ̀yìn tí ó ṣe kíni tí ó là irú ẹni bẹ́ẹ̀ nǹkan àwọn máa ṣe kíni yóò máa ra kúrò ni yóò máa ra kúrò
lórí sírátù ni so tẹ́ pé bí kan máa wọ́yàn náà ẹlòmíì ó ṣe máa ṣe kí ni ó ṣe rìn lórí ní ó ṣe lọ lórí sírátù yìí so Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé ìran mẹ́ta náà làwọn èèyàn lórí sírátù. ẹni aláwọ̀kọ́ wọn lè tẹ́ pé yusallam nǹkan kan ò ní ṣòun tiẹ̀. ẹni ẹlẹ́ẹ̀kejì yukhdash thumma yursal fayakhlus so ẹni ẹlẹ́ẹ̀kejì wọn lè tẹ́ pé àwọn nǹkan kan ó ṣẹlẹ̀ sí àwọn nǹkan kan ó kọ́ yóò fara kó oríṣiríṣi nǹkan so lẹ́yìn náà wọ́n ṣe kí ni wọ́n yóò padà kọjá. so ẹni ẹlẹ́ẹ̀kẹta òun ni yukardas ismun yukardas àwọn ìpín kan tẹ́ pé àwọn tí wọ́n àwọn ajábọ̀ sí inú náà so látara pé wọn ò ní lè ṣe kí ni wọn ò ní lè rìn kọjá gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ so látara rẹ̀ àwọn nǹkan tó ń fa èèyàn tó wà létí sírátù yóò padà fà wọ́n wọnú iná. so bákan náà Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọ́n ní pé balaghani anna al-jisra adaqqu min ash-sha'ri wa ahaddu min as-sayf. ó ní ó dé tí gbóhùn wípé jésùrù tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí afárá yìí adaqqu min ash-sha'r ó tínrín ju irun lọ ká ẹni tó bá ní àwọn tó bá ní ohun tó gùn tó ká já irun yẹn àbí irun gbà tó bá já àná rẹ̀ bó ṣe máa ń rí tó tínrín gan jésùrù yìí táàrin lórí rẹ̀ yìí kí Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn fún wa bá ṣe wà nínú àwọn najin musallam so irin yìí ó tínrín ju irun lọ wa ahaddu mina sayf ó sì tún wá mú ju idà lọ ó mú lẹ́nu ju idà lọ so bí eléyìí bó ṣe rí náà ni ibi láàdúró sí bi idhnillahi azza wa jal wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته.